Abdulrasheed ó ní Abdulrasheed ó ní Abdulrasheed ó ní máa bọ̀ wálé wá jọba máa bọ̀ wálé wá jọba alukurani ní Ọlọ́run ní lábẹ́ sánmà láwa yìí ó ní ha ẹ̀yin lẹ sọ wípé wàláhì bíláhì láìláha ìlàhùwà ó sùn kò rọrùn sùn ó tún padà pè mí àní kí ni ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò yé òun mo ní ìfẹ́ gbọ́ nǹkan kan má lẹ́nu rẹ̀ máa bọ̀ wálé kó wá jọba tó bá wá pè mí n tí ń tẹnu mọ́ fún un kó wọ́n wá jọba mo ní ó máa bọ̀ wálé kó wá jọba bóun náà ti gbádùn mọ́nu yẹn sáà ọ̀sẹ̀ méjì sáà ọ̀sẹ̀ mẹ́ta tó bá tún pè mí so ti dé ni ó ní dé fún kí ni mo ní ó máa bọ̀ wálé wá jọba Abdulrasheed Adéwálé Àkànbí gbéra máa bọ̀ wálé wá jọba. ọ̀rọ̀ ni ẹ dá orúkọ rẹ̀ máa bọ̀ wálé kó wá jọba. ọ̀rọ̀ àgbà ni. mi ò sọ pé nǹkan kan lọ́wọ́ à ń di pé bóyá ọba wà ní wọn kìíní kan máa bọ̀ ní kó wá jọba. ẹ ti ṣe pẹ̀lú òun púpọ̀ jù ẹ sì sí òun ò fẹ́ máa dáùtù ọ̀rọ̀ yín àmọ́ ọba bíi ti báwo wọ́n ṣàgbéra máa bọ̀ wálé gbogbo nǹkan míì tó bá fẹ́ máa bí mí Abdulrasheed máa bọ̀ tó bá dé. ó ṣe ó tún ṣe sà ìhun òrówó tíkẹ́ẹ̀tì òun ò sí máa tọrọ káàkiri. pé àwọn ò ní owó tíkẹ́ẹ̀tì. wàláhì bíláhì làdíláìláwà máa tọrọ owó tíkẹ́ẹ̀tì ó fún wa máa tọrọ. sáà máa bọ̀. àbí bó ṣe ní ẹnìkan lóun ó ra tíkẹ́ẹ̀tì fún un ẹnìkan lóun ó ṣe kí ni àní o sáà máa bọ̀ gbogbo àròyé tó ń ṣe yìí mi ìfẹ́ máa bọ̀ wá wọ́kọ̀ wá jọba ni ló ṣe ó bá tún ṣe ṣàjọ mélòó kan òun ti ṣe confirmation of kí ni but òun ò rówó àní wọ́n máa bọ̀ ló bá lọ kọ tíkẹ́ẹ̀tì ló bá ṣe confirmation rẹ̀ ló bá lóun bọ̀ láti Ìlọrin bì í ni mo mà ti gbéra lọ pàdé ẹ̀ ní Muritala Muhammed International Airport lẹ́kọ̀ọ́ tó bá ní èèyàn kan ní ṣe bẹ́ẹ̀ ni míì tó bá ní ló yẹ ká jọ pàdé bẹ́ẹ̀ èmi ò rí fámílì kan èmi mo wá pé ọmọ mi kan ẹnjìníà Tajudeen Adégẹyè Kwara ni ìyẹn pàtàkì ni ọmọlúàbí ni ọmọ mi púpọ̀ ni dákun ilé rẹ ni mo fẹ́ gba àlejò sí lẹ́kọ̀ọ́. tí wọn ò nílé ní. kò nílé bìkan ìyẹn tó lé 20 ọdún sẹ́yìn lòun ti kúrò ní Nàìjíríà kò ní kankan kò ní kíní kan. ṣùgbọ́n bó ṣe dé láti lo ìbò yẹn wọ́n á kó nǹkan bọ̀ pé àwọn ti dé. ó sì kó nǹkan bọ̀. ó mú $100 bó ti nà á sí mi ni ó sì mú láptọ̀pù yẹn bẹnu ilé mi nísìn àti Samsung fóònù kínkínní táwọn ọmọ èké máa ń lò. láptọ̀pù wà níbí. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ti gbogbo ọ̀rọ̀ lẹ sísọ ẹ kẹ́tì ẹ̀kọ́ gbé láptọ̀pù wa náà. ẹ bá ń gbé láptọ̀pù Abdulrasheed Olúwo. láptọ̀pù tó gbé wá nì. láti ìlú èbó. òkú láptọ̀pù tó gbé wá nì ní wọn kúkú nùnú kẹtìrí kò ṣiṣẹ́ ọ̀tàn kò ṣe kan òní. mo wá sọ fún ẹnjìníà yìí ìyàwó ẹ̀ Ọlọ́run jọ dáa fún obìnrin alálùbáríkà ó wá bá mi ṣe ọbẹ̀ ó ṣe ọbẹ̀ ó dáná oríṣiríṣi kalẹ̀ èmi pẹ̀lú ẹnjìníà ẹ̀ a wá lọ airport látàárọ̀ bí aago 10 ti wà ń bẹ̀ táìmù tó ní pléènì òde pléènì dín ní dìlé àwọn ibì kan táwọn ọmọlà ti ń ṣẹ́ owó
ibẹ̀ lábẹ́ bíi búkà báyìí àwa họ́ síbẹ̀ aago 12, aago 1, aago 2, aago 3, aago 4, aago 5, aago 6, aago 7, aago 8, aago 9, aago 10 mo fi kákò síbẹ̀ tí ń jẹun tí ń ṣe kan. Ẹmọ ọlọ́mọ tí mo mú lẹ́yìn náà kò jẹ kò mú ní baálé ilé léèyàn ńláńlá èèyàn pàtàkì tá à ń retí ẹ̀. Gbà tó di aago bíi 10 ẹ̀já wo lọ arrival ká tún béèrè pé àwa lọ bẹ̀ á béèrè ọ̀nà pléènì tí ń bọ̀ láti Toronto ó ní stopover ni ń bọ̀ ọkọ̀ tún wá balẹ̀ àbọ̀ amófo ni. Nígbà tí ó ṣe àwa lọ dúró síbi arrival bẹ́ẹ̀ ò máa ti ń bòde àwa wá dúró lẹ́gbẹ̀ẹ́ rìn kan báyìí à ń wo gbogbo àwọn tí ń bọ́lẹ̀ tó ń jáde. Aago 12 kọjá ó di nǹkan bíi 1 la bá gbọ́ hìí tí bàálù kan ṣe rárá rírì bọ̀ ló wá balẹ̀ wọ́n ní welcome aeroplane from Toronto Canada à ń gbọ́ ń ta ó ti dénú kí wọ́n tó wá chẹ́ẹ̀kì wọn kán tó wá ríbi bóde aago 2 ó ti lù. Àwọn ń wà wọ́n tí ń jáde 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 ó sọ kínní swẹ́tà kọ́rùn báyìí bí àwọn ọmọ iléèwé ó gbé báàgì kan kọ́rùn bí àwọn ọmọ stúdẹ́ǹtì aṣáàdùn ń bẹ̀ bóun náà ti rí mi ṣéèwù ó sáré wá ó dì mọ́ mi ẹlẹ́rìí mi fún béèrè gbólóhùn tí ń jáde lẹ́nu rẹ̀ ẹnjìnìà Adégẹyè Tajudeen wọ́n ń béèrè ṣéèwù ẹ sì ní ń wálé kí n wá jọba ẹ sì ní ń wálé kí n wá jọba ẹ̀mẹ́ta ló wí mu ní bẹ́ẹ̀ ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ẹ̀ sónúlé. Àwa kó sínú ọkọ̀ ẹni wá gbé wa lọlé adélé báyìí obìnrin yìí ó ti ṣe oúnjẹ kalẹ̀ anima òun náà rí oúnjẹ orí òkèlè tó dáa ó rọ́bẹ̀ tó dáa oríṣiríṣi nǹkan nu ẹran gbogbo nǹkan gbogbo ẹja gbígbẹ wọ́n ṣàṣe oríṣiríṣi ọbẹ̀ ó wá jẹun inú wa làágùn wọ́n kó àwọn mọ́ọ̀tì tútù wọ́n kó gbogbo náà wá jẹun gbádùn ó tún wá ń sọ fún mi pé ẹ sì ní kí n wálé kí n wá jọba. Àní Olúwo wálé wá jọba. Bí ní àjò rẹ̀ bó ti dé ni. Ẹni tí ò wá nígá tí ò nígo ta ni ó wálé wá jọba bó ládì. Tí ò mú kankan wá ju múrí $5 lọ. Àti láptọ̀pù tí ó tàn. A ló ti ẹ̀tàn ní ìsìn àtọ̀gbẹ́ kan tó lọ ta. Ìgbéró náà lọ fẹ́ tà. Mo sì sọ fún ẹnjìníà ìwọ náà ó bá mi ṣe bàṣírí tó bá ṣe mi ìfẹ́ mọ dédé ẹgbẹ̀rún tó wá fi ràn án lọ́wọ́ mi ìfẹ́ sọ àárín yẹn. Ó wá mo wá ní ìwọ ẹnjìníà ó bá mi gbé lọ lúwo. Pé wọ́n gbé lọ tí wọ́n mọlé ẹ tí ò tó ti. Náà la fi ní kó gbé lọ. Òun tún mọ gbogbo ilẹ̀ dáadáa bá mi gbé Abdulrasheed lọ sí ìlú wọn. Ilé ibo nílé yín ó nílé gba àṣẹ oníṣìkè náà tí mo fi ní ọ wálé náà ilé gba àṣẹ ó ní family ó ní royal family ṣùgbọ́n náà àwọn ilé yẹn ilé 6 ló fọ́ọ̀mù ilé gba àṣẹ ilé mi ilé Tókẹ́ èèyàn 6 làwọn fà kalẹ̀. Èèyàn 6 làwọn fà kalẹ̀. Bẹ́ẹ̀ni ilé mi ó fàyàn kan kalẹ̀ inú gbogbo ilé 6 yẹn ilé kan ni ò ní interest tí ò ríyàn kankan fà kalẹ̀ ṣùgbọ́n Abdulrasheed Adéwálé Àkàbí ilé Màláàsán onílé tiwọn tẹ bá béèrè níwò wọ́n sọ fún yín òun náà nílé wọn wá fà kalẹ̀ nínú ilé 6 ilé wọn fa òun kalẹ̀ ilé Fọ́kẹ́ ló fàyàn 6 kalẹ̀ so ká mọ̀ mọ́. Nígbà tó ń dé ni wọ́n fà kalẹ̀. Wọ́n fà kalẹ̀ nu mítìnì gbogbo pétọ̀ kán máa wá
báwo ló ṣe dé, báwo ló ṣe kúrò, báwo ló ṣe mọ bó ṣe wá máa lé ni pé mo wá ní wọ́n tẹ̀lé tó o bá dé ìlú yín ò béèrè ilé bàbá rẹ ẹni ó bá kù lágbà kó lọ bá kó dákọ ara rẹ pé ìwọ ni Abdulrasheed o Adéwálé o Àkànbí ọmọ Kọ́láwọlé ó dé o ó wá jọba. Mo dé o mo wá jọba ọ̀rọ̀ àgbà náà. Ọba tí bàbá rẹ Kọ́lá tí ò rí jẹ ìwọ ọmọ rẹ dé o ó fẹ́ jẹ àti wá tọ́jú bí ó ti ṣe túkúsì fún bàbá yìí bí ó ti ṣe kó sì tọ́jú àwọn obìnrin ilé wá ràgbò lọ́wọ́ ẹ̀rọ báàgì rẹ̀ sì kí gbogbo ilé mọ̀ pé ọmọ oyè dé. Wá bí bàbá rẹ léèrè pé níbo ni ojú orí sàárè Kọ́lá tó bí ọ. Níbo ni ojú sàárè Kọ́lá ibẹ̀ ni àgbọ̀ tí wá mọ̀ pé ọmọ yìí ọmọ ọkọ ni. Yóò wá mú ẹ lọ àgbàlá àbíbi tí wọ́n bá sin bàbá rẹ sí. Ojú orí náà kọ́ wá sọ̀rọ̀ báyìí ń bẹ̀ lójú bàbá yìí. Kọ́láwọlé bàbá rẹ kò dákọ ara rẹ fún. Kó sọ pé ìwọ oyè tí ò jẹ láyé. Ìwọ ọmọ tí ò jẹ láyé. Èmi ọmọ Abdulrasheed o Adéwálé o Àkànbí o mo dé o ọwọ́ àjọyè yìí sọ lójú orí. Kíní ẹ ti múùfù bàbá yìí. Kò against yẹn o pé ṣẹ̀ṣe ni àbí ò má ṣe ṣẹ̀ṣe o. Sọ̀rọ̀ pé ẹni tí wọ́n tó tẹ́kọ̀ọ́ ní irú rubbish wo ni gbogbo nonsense wọ̀nyí. Kò sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ bí mo ti ń tò ó lójú orí bàbá tó bí ó tó rí jẹ láyé rẹ̀ mi ọmọ rẹ fẹ́ jẹ́ o. Kókó ọ̀run náà ó ti ọ lẹ́yìn o. Kò against ẹ̀ bí gbogbo ẹ̀ lọ ṣe torí mo ní kẹ́ ẹnjíníà látẹ̀kọ́ fi mọ́tò rẹ̀ gbé e lọ sójú tọ̀hún ni gbogbo ẹ̀ òun ló fi gbé e wọ̀lú. Ọ̀tọ̀lọ́kọ̀ tá a fi lọ gbé ní airport ọkùnrin yìí ṣẹ̀ṣẹ̀ ra Camry Mọ́zù tuntun red colour Mọ́zù tuntun tó gbé kalẹ̀ sílẹ̀ tí wọ́n ń ṣàlàyé fún mi nígbà jẹun tán. Sorọ́kọ̀ rẹ̀ yìí tó wù mí bá ń fi gbé kán rí pé aráàlú èbó ni kó ṣàpọ́nlé fún. Ṣé tó wọ́n gún ọ̀kadà wọ̀lú sódà ẹni tí ó jọba tí ó sì sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tá a sì mọ̀ pé kò ní sísì kò sí lọ́wọ́ ẹ̀. Gbogbo ọ̀nà tí mo lè fi bò láṣìírí náà ní máa ṣánà. Wọ́n wá lọ nígbò yá wọ́n tún ní kán padà ọkùnrin yìí ni wọ́n ń gbé lọ gbé bọ̀. Mo wá rò pé tí ń affect tó engineer lẹ́ni tí ń affect ibi iṣẹ́ rẹ̀. Tajudeen engineer dákun mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ. Lọ́wọ́ engineer yìí. Ó ní kíni mọ́tò rẹ̀ yìí bá ń gbé fún Abdulrasheed yìí. Pé kán bù wọn. Bí ó kò tiẹ̀ yá mi fún. Pé kó fi máa rọrùn fún òun náà lè máa lọ ibiṣẹ́ tiẹ̀. Ó wá gbé mọ́tò bàbá ó ní mọ́tò ní mo bá ń gbé fún. Ó wá gbé fún òun náà wá pè mí pé ṣé o wọ́n mà gbé mọ́tò fún un mo ní bẹ́ẹ̀ ni èmi ni mo yá ó sì tijú mi mọ́tò nù. Tọ́ bá ní ọ̀sán ni ẹ wá tètè gbéra. Ó wá ń tà tí Mòwe lẹ́ni yìí ń gbé Mòwe ló ti ń wá sí wò. Tó bá dìrọ̀ yóò padà. Ìgbóyà meeting gorí meeting kìkìrì rí pé ènìyàn dé l'Amẹ́ríkà ní Canada ó fẹ́ joyè Ọlọ́run ti ń bá wa ṣe gbogbo òkìkí wọ̀nyẹn. Ìgbà tó yá lórí pé kíní yìí ń dòun ó wá padà lọ sí Canada. Ó padà sí Canada. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé ọba gbọ́dọ̀ lóbìn ká má fi yìí ń já. Ó wá lọ gbé Hadiza tí mo fẹ́ fún tó bímọ méjì lọ́wọ́ lọ padà mú ohun wálé. Lẹ́yìn oṣù bíi 2 sí 3 ó ti tún dé pẹ̀lú rẹ̀. Irin mọ́tò yìí lọ irin ló bọ̀. Ìgbóyà lọ gbalé sí Òṣogbo.
one room ó súnmọ́. Ó dijọ́ kan làwọn olè wá ka mọ́ ilé tó gbà bí wọ́n fi kinní sínú ilé ni wọ́n sò lọ yẹ́yẹ́ gbogbo nǹkan tí ń rí tó ń jágbà káàkiri tí ọmọ ná àwọn olè kó gbogbo ẹ̀. Ilẹ̀ mọ́ ló bá tún pè mí olè ti wálé wọ́n ti kó gbogbo nǹkan kódà báwọn ṣe jí yín sìnkú sí táwọn ó jẹ Abdulrasheed ní ṣé bó ló sí àkáǹtì ó lóun sí àkáǹtì Zenith Bank èmi ni mo fi 5,000 naira ránṣẹ́ sí i tó fi jẹun 5,000 àkáǹtì gbogbo evidence bẹ́ẹ̀ bí àkáǹtì number tẹ́ bá gbé ní Zenith Bank wọ́n wo táìmù yẹn tí mo send 5,000 naira sí náà mo dúró tán yányán pẹ̀lú ẹ̀ ní. So wọ́n bá tún ṣe wọ́n bá ń rí bí jẹun wọ́n bá ń ṣe gbogbo ẹ̀ ló bá di meeting lọ́tún meeting lósì meeting lọ́tún káṣá máa wá fa lọ fà á bọ̀ lọ́ba di tí wọ́n fún lọ́ba bí wọ́n ti pè é ní government house lọ́dọ̀ gọ́vnà Arẹ́gbẹ́ ti Ọ̀ṣun Arẹ́gbẹ́ ló wà ń bẹ̀ so commissioner for chieftaincy kínní àti gbogbo wọn níwájú kínní wọ́n bá fún gbọ́dọ̀ ọba wọ́n bá fún ní certificate èmi yìí náà ló pè é lóru about 1 o'clock wọ́n mà ti ọ̀rọ̀ mi yọ́ mà ṣe mọ́ lọ́lọ́run ni wọ́n mà ti fún un ní kíní ọba kọ́dà wọ́n ní kó wọ́n máa lọ Ìwó ni straight torí náà mo ní sọ pẹ̀lú ògo Ọlọ́run ìpè ẹnjìníà á wàá pàdé rẹ níwò ní ìmọ̀ gba sísì lọ́wọ́ ẹ tèmi náà tún sáré jàgàjàgàjàgà lòru ló pè mí mo wá sáré pé ẹnjìníà tọ̀hún wá pàdé mi ká pàdé ní junction níwò gbogbo wàhálà wa Ọlọ́run ti ṣe níbẹ̀ mo rí báyìí nígbà tá a dúró nígbà tí ń bọ̀ ó wá dúró níbi mọ́tò jíìpù black báyìí ó dúró nú ẹ̀ mọ́tò òun lèmi kọ́kọ́ ń wò pé níbo la ti rí mọ́tò yìí níbo la ti rí mọ́tò yìí kílọ̀ọ̀sì funfun ọ̀ṣáájú tiẹ̀ tẹ̀lé àwọn ọlọ́pàá ń tún bẹ̀ àwọn aṣáàdúró lẹ́sẹ̀ títì ń juwọ́ sí gbogbo èèyàn ó débi tá a wà ó rí mi báyìí ó wá ké tó bá wá nàgà ń bi kínní ṣé wẹ̀sì ní ìjọba ẹlẹ́rìí wà lẹ́gbẹ̀ẹ́ mi o tó tuntun repeat mo ní Ọlọ́run ni àwa débi gbangba wájú ilé ọba àti àwọn àfáà ti sáré àrẹ́ǹjì gbogbo kínní wọ́n wá jáwé oyè lé lórí kọ̀ọ̀kọ́ wọ́n jáyé Abdulrasheed Olúwoyè wọ́n já ewé pẹ̀lú ewé àkókò wọ́n já lé ọba Olúwo bẹ́ẹ̀ ni wọ́n ní pé àlá ló fà wọ́n jẹ ọba pé ọba láwọn àrílà wọn wé pé kò sẹ́ni tó fà wọ́n jẹ oyè bàbá sọ bẹ́ẹ̀ Olúwo sọ bẹ́ẹ̀. mo ní wọ́n já ṣebí mi ń bẹ́ẹ̀ mo ní wọ́n jáwé oyè lé lórí wọ́n sì dé fìlà sí àwọn wá fi láwàní kò yọ ewé yẹn kú o kò yọ ewé wọn jáwé oyè fún o kò yọ o kò ń sọ pé kí ni ẹdáfọ ẹgbẹ́ òòṣà sọ̀rọ̀ ẹgbẹ́ kínní kan dànù kò yọ o gbogbo wa náà ń dùnnú inú wa ń dùn náà ni lásìkò kí wọ́n sì tó máa jọba kẹ̀kẹ́ wọ́n sọ pé wọ́n ó dífá wọn ò dífá ìwọ̀n sọ fún mi pé wọ́n ní wọ́n ó dífá jẹ́ wọ́n ó dífá náà. ṣé wọ́n pé wọ́n ó dífá. ó láwọn mú àwọn lọ́bì kan wọ́n láwọn kan wọ́n lọ dífá òun náà fún ẹ̀ ní sọ fún mi ó ní wọ́n á dífá yẹn wọ́n ní òun ni Ifá mú mo ní yóò dáa fún Ifá yìí Ọlọ́run ó jẹ́ ó dáa fún Ifá tí wọ́n dá yìí tọ́wá ntẹ̀mí fẹ́ tọ́lọ́run fẹ́ tí fara ṣe tọ́lọ́run yóò dáa fún Ifá yìí o àwa sọ àpè ẹ máa bọ̀ wá jọba. ó dẹ̀ rí bẹ́ẹ̀. ó sì rí bẹ́ẹ̀ Ifá tí wọ́n á ní bẹ́ẹ̀ náà ni Ọlọ́run jẹ́ ó dáa fún Ifá yìí o. Ifá tí ọ̀tá kó tí a sọ fọ́lọ́run Ọlọ́run o mo fẹ́ kẹ́ wálé kó dé ayé ipò baba ńlá wọn. Ifá rẹ̀ gbé fàjẹlẹ̀ Ifá ló lọ pé òun náà ni. Ipò tí bàbá rẹ̀ ò dé rí. pé ìwọ ọmọ wa débẹ̀. ṣé bàbá rẹ̀ débẹ̀ rí. mo ní Ifá
ṣó ti sọ pé ìwọ náà ni ẹjọ́ kan tún mọ́ di ń bẹ̀ kan tún lọ bí tán bá rí wọn dá ifá tí ò ti ta ko tí àwa ń ṣe tá a sọ tọ́lọ́run sọ yìí yóò dáa fún ifá yìí. ṣe mọ̀ pé ó ti joyè ó ti jọba wọn á ṣe ń lọ wọ̀ pẹ̀bí mọ́tọ́ bẹ́ẹ̀ ni. Olúwo wọ̀ pẹ̀bí. ọwọ́ pẹ̀bí o. àwọn Ọọ̀ni of Ifẹ̀ wà bẹ́ẹ̀ wo wà bẹ́ẹ̀. mo ní ewele mo ló ní wọ́ pẹ̀bí ṣe bọ́ọ̀rọ̀ tèmi tó ṣojú mi ní àwa tá a sì wá ń lọrin kálukú padà sílùú ẹ̀ a ti sìn débi tó ti parí ó sì ti ṣe bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ àwọn tó bá ya fọ́tò ńjọ́ náà wọ́n rẹ̀ èèyàn kan tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńjọ́ wọ́n ń wé láwà ní mímọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí nígbà tó wọ̀lú ẹnjìníà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo information yẹn ló ká àtìgbà tó wọ̀lú àtìgbà tá a wà níbi kíní tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ nítorí wá ṣe ọkọjá ọ̀dà kágé pépèpé ẹni agba mọ́tò èèyàn fún tó lọ wa mọ́tò tó lásìkò sí ẹ̀ tó fi láksidẹ̀ntì pé wọ́n ti fún lọ́ba tó láksidẹ̀ntì wa mọ́tò wọgbó ráúráú tọ́lọ́run ni ọ̀pá mọ́tò tí mo yá fún ta ló fi lásìdẹ́ǹtì olúwo fún rẹ̀ Rashidi mọ́tò tó ara ó fi ráìtẹ̀ wọ́n ti rà mí fẹ́ nìyẹn. kọ̀ọ̀ràn kankan ó lọ wọ sọ́dọ̀ mẹkáníìkì ní ẹnikẹ́ni tó ní mọ́tò wa gbé nǹkan rẹ̀. kábíyèsí. bẹ́ẹ̀ ni. kí wàá lẹ́nu ìyẹn ṣe. ṣé ni ń máa rí ni èmi ló fi tánìṣì méjì mi lọ́dọ̀ tiẹ̀ náà. ẹ̀yin wàá lè bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n ra mọ́tò míì fún ẹnìyẹn. ètò ń gbọ̀rọ̀ wá rí báwọn ṣáṣájọ́ farabalẹ̀ ná kó jáde ń pẹ̀bí kó ṣe gbogbo ẹ̀ káwá wá bá ti sọ̀rọ̀ àwa ṣàṣe sùúrù ọmọkùnrin tọ̀hún wọ́n pe àwọn tí wọ́n lè ṣe mọ́tò yìí ò ṣe é tún ṣe mọ́ táwọn kan lọ tà á ní scrap tí chassis mọ́tò bá ti bẹ́ẹ̀ máa ń wọ ọkọ̀ máa lọ́nà báyìí ọkọ̀ máa mo ní mo dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ọ̀pá ká ló kú nínú gbóhùn náà nísì gbogbo wàhálà wa tá à ń bá bọ̀ yìí nísì ọ̀parí nìyẹn. ààwẹ̀ Ramadan tó kọjá yìí tá a gbà tán tá a fi ṣe léyà yìí ó tó 30 minutes mo tún wá pe ẹnjìníà yìí tí wọ́n sọ pé ń bà mí lọ́kàn jẹ́ àmọ́ mo fi ọlá ààwẹ̀ Ramadan yìí mo fi ṣàdúrà fún Ọlọ́run ó tún bá mi dá lọ́lá yóò bá torí ọ̀rọ̀ mọ́tò yẹn dùn kò ṣe ọkọ láti gbà yẹn bẹ́ẹ̀ ni àṣẹ má ti joyè tán wọ́n lè ó ti joyè ẹ̀yin ò sí wá bá wọn sọ̀rọ̀ pé kí ọ̀rọ̀ mọ́tò mi. nígbà tí yóò wá pé ká lọ kí Olúwo pétọ̀ adúpẹ́ o ẹ pẹ̀lẹ́ o gbogbo ìmọ̀ràn tó ráwọn tí ọlọ́ba bá yẹn tán ti tàtàrà mi ìmọ̀ ní ìmọ̀ràn tèmi máa ń ṣe pẹ̀lú wọn. mo fóònù ẹ̀ kò gbé mo fóònù ẹ̀ kò gbé mo fóònù ẹ̀ kò gbé ìgbà tó yá mo bá lọ ìgbà tí débẹ̀ mo bá àwọn ọ̀pọ̀ èèyàn níbi old palace kò tí ì sí new palace nígbà tó ṣe ju yẹn ni mo á ní tọ̀ ìwọ kábíyèsí Olúwo èrò pọ̀ lọ́dọ̀ yín gbólóhùn kan náà mo bá wá Ọlọ́run ti gbàdúrà ọ ti dórí ààyè baba ńlá rẹ̀ mo fẹ́ lọ dúpẹ́ ní Mákà ẹ fẹ́ lọ dúpẹ́ ní Mẹ́kà pé Ọlọ́run a dúpẹ́ fún àwọn máa gbà inú wọn máa dùn sí inú wọn máa dùn sí inú wọn máa dùn sí. ló bá change ẹ̀ mọ́ mi lọ́wọ́ yányán Mákà kí ni wọ́n ń pè ń bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ ní ààyè tó wà yìí ọmọ bí àti ti ń bọ̀ ọ́ bọ̀ ni tọ́lọ́run wá yọrí ẹ̀ sí dáadáa báyìí jẹ́ ń lọ Mákà kí n lọ dúpẹ́ gbogbo tí ń ná lọ ju 500,000 lọ ń gbà yẹn nítorí ọba rí mú wá kọ́dà bó rí gbogbo ẹ̀ kémi náà o lọ́dọ̀ tèmi ó yẹ kí n lọ torí mi ni mo mọ tí ń pè fún Ọlọ́run tó fi sọ̀rọ̀ rẹ̀ dà báyìí ló bá kọ̀ǹdẹ́ẹ̀mù Mákà yányán Mákà òun náà lọ́wọ́ agbẹ́rù tó gbé lórí Ifá kábíyèsí ní ó kọ̀ǹdẹ́ẹ̀mù èmi wọ́n kọ̀ǹdẹ́ẹ̀mù onímọ̀ Mákà ní kíni
gbogbo tí mo fẹ́ sọ òní alukuran tún ní gbogbo tí mo fẹ́ sọ bọ́kàn nítọ̀ ọlọ́run ó bùn ọlẹ́mì ń lọ Ìlọrin lọ́nà lọmọ kan ti wá sáré ó wá bá mi bàbá ṣé o bàbá ní kíni òun ni sẹ́kítírì kábíyèsí kíní kan wọ́n ní kóun fún ní envelope yìí mo ní envelope kíni tí ń bẹ ńlẹ̀ kọjá rẹ̀ ńlẹ̀ ó kí ni mo fẹ́ fi ó gbogbo tí mo fẹ́ bá a sọ eléyìí kèfèrí ni nà ó bó ló ṣe kọ̀ndẹ́mù Mọ́kà tẹ́wàá ní kíní kankan yìí wọ́n á ń bẹ̀ mí bàbá òun mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ ní dọ́dọ̀ rẹ̀ mọ́ ìgbọ́n àwọn sì ti ń wo yìí sí irú yóò gbọ́dọ̀ jìnnà sí kíní kan igbá kan àwo kan gbogbo bá wà sásùn kódà àwọn làwọn ṣe kíní pé 50,000 káwọn ò fún yín kankan bẹ́ẹ̀ mo yọ̀ǹda o yìí wá tí wọ́n ń pàṣẹ́dì mi wọ́n ń bẹ̀ mí wọ́n ń ṣe ẹ dákun bóyá tójú rẹ̀ bá tún wálẹ̀ ẹ dákun ẹ tún padà wá náà ni gbogbo wa náà la rí bẹ́ẹ̀ ṣe ń tọ́ ẹ pé kò lẹ́nìkan yìí náà lẹ́tẹ̀lé wọ̀lú àwa náà la rí ọ̀rọ̀ yìí àwọn àgbà àjòyè ní Ìwó wọ́n mọ̀ mí bí àmọ́wó ní Ìwó olódò ọba yìí náà wọ́n mọ̀ mí bí àmọ́ pé àwọn ọ̀rẹ́ èèyàn pẹ̀lú ẹ̀ bàbá tá a rí pẹ̀lú ẹ̀ ní òun ló tẹ̀lé wọ̀lú wa gbogbo aráàlú sì mọ̀ pé Camry mọ́zù red colour lógún wọ̀lú òun kò ní o òun kọ́ ló ní mo yá ni o nígbà lásìlẹ́ǹtì kò sì sùrà mí ìpadà dì sí ìjọ tí ń tún wá padà láti ẹ̀tí ẹ jẹ́ ń lọ padà ọ̀rọ̀ kábíyèsí ọ̀rọ̀ ọmọ yìí kì í yé mi mo tiẹ̀ fẹ́ ó wá jẹ́ pé the first ààwẹ̀ Ramadan tí ọkọ̀ gbà lérí oyè mo ní ààwẹ̀ wa kọ̀la jẹ́ ń lọ tí mo bá lọ àwọn bí àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe máa ń ṣe tásìkò ààwẹ̀ bá gbogbo ètò yìí ṣàlàyé ẹ̀ fún yìí mú ààwẹ̀ lọ́dọ̀ wọn yìí máa bọ̀ wálé ní wá sínú ní ìjọ́ kejì àwọn ọmọ ẹ̀yìn ẹ padà ẹ máa gbé mọ́tò lọlé ní fọkànbalẹ̀ pé gbogbo bó tilẹ̀ ó bísì tó á ṣàráyè lálẹ́ táwa á sọ̀rọ̀ lẹ́ni tá à ń gbà lálejò tá à ń fún lóúnjẹ mo wá wọ ààfin wọ́n bi mí ta ni olóyè kan gbá àwọn èèyàn kábíyèsí ni kódà wọ́n jọ wọ̀lú ni bàbá ẹ máa bọ̀ wọ́n wá gbàgà fún mi ní ààfin Old Palace ní fàrándà abẹ ìwọ̀n ń pe sẹ́kẹ́tìrì kó sọ fún kábíyèsí wọ́n lálejò láti Ìlọrin wọ́n lálejò yìí wọ́n ń pè àrójútu ẹ̀ yìí wọ́n ń pè àrójútu ẹ̀ ní wọ́n ń dọ́jì kọ́ọ̀rù wa àwọn olóyè náà ń pè wọ́n sọ pé ó wá yá láti ọwọ́ bíi 10 o'clock láàárọ̀ ìgbà tó yá ó ń di ọ̀sán ń bọ̀ àgbà olóyè kan lọ́wọ́ ní kán fún mi lóúnjẹ ó fún mi lóúnjẹ wọ́n sì bobẹ̀ tó dá sí wọ́n sì fi omi Ragelis water sí wọ́n dẹ̀ fi sí bàbá yẹn tó bí n bá ń gbọ́ ètò yìí tí ń wo ètò yìí Ọlọ́run jọ dá fún un Ọlọ́run máa ṣàpọ́nlé ẹni àtàwọn àtọrọmọdọ́mọ rẹ̀ ó ní oúnjẹ tí mo jẹ ní nǹkan bí aago 3 lọ́sàn-án yóò dé kò dé yóò dé títí táwọn olóyè fi tún tọ̀ bàbá ẹ sùn pẹ̀lú wa ni ẹ o ẹ ṣáà farabalẹ̀ gbogbo ibi tí kábíyèsí bá lọ ọbẹ̀ ẹ dé ẹ ṣáà fọkànbalẹ̀ ẹ sùn tiwa àwọn bá ní àwọn ń lọlé lẹ́yìn àlásàrì gbogbo wọn bá ń lọ ní kọ̀ọ̀kan gbà tó tó bí 6 o'clock tí 7 ń lù bàbá ẹ̀ làwa rí mọ́tò kan ń wọlé wọ́n ti sọ fún un pé mi ni bó ti ṣáìtì báyìí New Palace ti ń kọ́ lọ́wọ́ ọkàn ìyàbẹ̀ straight ni wọ́n ti géètì bẹ̀. ẹ̀yin ọlọ́dẹ wọ̀nyí ẹ lọ bá ń sọ fún kábíyèsí pé mo wà ń bí látàárọ̀ ó yá ó tún ṣe sáà ó ń lọ bí aago bíi 8 sí 8:30 sí tó 9 tàbá tún wọ́n tún sí kíní bẹ̀ mọ́tò yẹn tún jáde gé ẹ jíṣẹ́ mi fún un ni
ìgbà tó yá tó di bí nǹkan bí 11:30 lálẹ́ tí mo sì wà lérí ibi tí mo jòkó náà mọ́tò tún wọlé tó sì jẹ́ pé yìí sì ń wò nú ẹ̀ báyìí wọ́n rò pé kí ni ọkùnrin yìí mìn gan kí ni a mìn gan mo ṣáà sì wà ń bẹ̀ àṣé wọn èsè nǹkan kan fún mi.